ọmọ àǹtí mi ṣẹ̀ṣẹ̀ mọ fídíò ọmọ tí mo mú wá ń jó ní ọmọ tí mo ní talent tí ó ń gbẹ́ ilẹ̀ tó máa mú òkúta akọ àtabo láti fi lè ṣe iná. Ọmọ ẹ̀ tún ti gbé nǹkan míì jáde o. Ọmọ Yorùbá ẹ súnmọ́ bí ẹ kú oríire. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ kú oríire tí Bọ́lá Ahmed Tinubu bá lè gbìyànjú. Eléyìí tí kò sí ná power tó ń generate iná tẹ́ ló ti pọ̀ jù. Ọlọ́run ṣe alómi omi pọ̀ nílẹ̀ Yorùbá. A lè múná látàwọn ara omi wa. A lè múná láti ara àwọn nǹkan tó ṣẹlẹ̀. Ẹ wo orú Èkìtì yìí. Gómìnà Èkìtì, gómìnà tuntun tó wà lẹ́kìtì lọ́wọ́lọ́wọ́, mo mọ̀ wípé ẹ ti mọ̀ nípa ọmọkùnrin tí wọ́n pè ní Danger, bí kinní kan Danger tó ń jẹ́. Ẹ gbọ́rọ̀ tó sọ, ó tún ti lọ síbi omi ìkọgùsì, omi òkun pupa, omi tútù àti omi gbígbóná. Ó lóun tún lè mú iná láti ara omi yìí. Wọ́n ti gbé ọmọ yìí lọ́bẹ̀ o. Ó lóun lè mú iná láti bí ara omi gbígbóná àti tútù yẹn. Ó ní tiwọn ni pé kán fún ní transformer, kán dẹ̀ kọ́ pọ̀lọpọ̀ wáyà wà àtoríṣiríṣi nǹkan equipment tó máa lò. Gómìnà, ó yẹ kó lè ṣe é lé lásìkò tiẹ̀. Ó ní tó ń dẹ̀ ṣe yóò lè gbé gbogbo ìlú. Ẹ mọ̀ wípé ilé tó ṣe ń jò ní tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tí mi ti sọ. Ó ní ibi tó ń gbẹ sí yẹn, ó ní tó bá ti ń gbóná, ó lómi làwọn máa ń dà sí. Kí ló dé tẹ́ ẹ̀ kúkú gbẹ́ omi síbẹ̀ yẹn? Kẹ́ ẹ make sure pé gbogbo àwọn nǹkan tán ṣe yẹn wọ́n lè sí omi síbẹ̀ tó jẹ́ pé wọ́n máa gbé omi yẹn tómi yẹn ò ní lọ. Wọ́n máa gbé pumping machine síbẹ̀ tó jẹ́ pé omi yẹn máa dà lérí kíní yẹn tí ò ní jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa dààmú wá omi àbí kán domi lé lórí. Ó tún sọ wípé òun tún ní míì tó jẹ́ pé òun tún lè ṣe tó tún ti ṣe lọ́wọ́lọ́wọ́ pé òun máa ń ṣe lọ́wọ́ tó jẹ́ pé òun fẹ́ òun yẹn lè gbé fíríjì, ó lè gbé freezer, ó lè gbé tẹlifíṣàn, ó lè gbé anything eléyìí tí wọ́n lò tẹ́lẹ̀ kankan tanná nínú ilé ni kí wọ́n dẹ̀ fi cháàjì. Ó ní ṣùgbọ́n tí ń wà powerful jù, ó tún wá fẹ́ ṣe mí tó tún máa wà powerful jù yẹn lọ. A lè ránrú àwọn ọmọ báyìí lọ́wọ́. Irú nǹkan tó ṣe yìí kì í ṣe àdáni. Ẹ lè ṣe láti ṣe fún ìlú. Àwọn orílẹ̀-èdè kan náà wà tó jẹ́ pé kì í ṣe ibi náà tẹ̀yìn tí múná tó ẹ pàrọ̀ òkúta làwọn náà ti múná. Ọlọ́run dẹ̀ fún ní ẹ̀bùn, àwọn ọmọ yìí ní ẹ̀bùn. Tẹ́ bá ti ń ráwọn ọmọ tí Ọlọ́run fún ní ẹ̀bùn, tọ́lọ́run fún ní ògo, ẹ máa lò wọ́n, ẹ máa use wọn, ẹ máa lò wọ́n, ẹ máa tanná ògo yẹn, má yẹ kí ní ògo wọn kú. Ngbóntọ́mọ yìí ṣe kò gbà yín tí yín ni láti ra irinṣẹ́ èlò lẹ́fẹ́ fi gbé transformer. Irú bó ṣe bẹ̀rẹ̀ transformer méjì yẹn ó yẹ kẹ́ ra bí 5 síbẹ̀ ní sí 6. Ó béèrè ẹyọ kan péré, ó yẹ ra 5 so that iná yẹn ò ní lè wà powerful jù débi tó máa ní effect nínú ara wọn, so that gbogbo kíní yẹn máa lè generate lọ. Irú nǹkan tó lè faná sílùú tìlú òfin ní sókùnkùn. Ṣé bí Nàìjíríà ṣe sókùnkùn yẹn ló dáa? Ẹ̀yin lo solar nù lé yín, generator gan ẹwọ epo nísìn Tinubu ò ti láàdì lórí subsidy, wọ́n ti gbówó lórí epo. Àwa ń complain sáwà gan kọ́ ní ìṣòro ara wa. Mo sì ń bọ̀ lórí yẹn tó dáwọn ọ̀dẹ̀ kan tán ṣe ṣé o mọ̀ tí wọ́n subsidy, mo mọ̀ túmọ̀ rẹ̀, mo dẹ̀ mọ̀ ń tán pè ní subsidy yẹn I know the meaning, mo dẹ̀ ń bọ̀ wá ṣàlàyé bọ̀ tí gbogbo ẹ̀rí mi láti bí ọjọ́ mẹ́ta kò tí ì yé yín, ọ̀rọ̀ mi kò tí ì yé yín torí wípé ẹ lọ́pọlọ. Now ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí àwọn ọmọ tí mò ń sọ yìí. Ẹ wo fídíò tí mo fẹ́ fi wọ̀nyí. Ẹ má jẹ́ sọ̀rọ̀ jù, ẹ gbọ́n tọmọ ìwú. Ọpọlọ ń bẹ, ọgbọ́n wà, ògo wà fún àwọn ọmọ yín. Ayé ò ní paná ògo èmi àti ẹ o. Ẹ máa wo fídíò náà. Ẹ ṣeun gan. Ó ṣì ń play ń bẹ̀ ni ó ṣì wà ń bẹ̀. Ó ṣe fún lady kan tó ń ṣe sóńtà chemist. Ó máa ṣe náà sínú kẹ́ẹ̀gì. Adé máa kọ́ ní ìpẹ̀lẹ́.
dúpẹ́ lọ́wọ́ yín fẹ́ ṣe bá wa ṣí fídíò alákọ̀ọ́kọ́ ẹ bá post ó ti débi tó yẹ kó dé bọ̀ a sì nídìí ẹni tí ó rọ ọmọ Tọ́lá ní yìí. Àwọn èèyàn ti wá lánàá oríṣiríṣi èèyàn ló ti wá gómìnà ti rán yẹn wá so a dúpẹ́ gidigidi pé ẹ bá wa ṣe àwọn iṣẹ́ yẹn. Àwa dé bíbá láàárọ̀ sí yìí pé kákàtú wa gbọ́rọ̀ lẹ́nu Tọ́lá ní látúndí kó ti gbẹ́ kòtò kan sí bíbá ẹ̀yìn rí iṣẹ́ tó ti ṣe láàárọ̀ yìí nìyí ó ti gbẹ́ kòtò mi. Àwa fẹ́ béèrè lọ́wọ́ Tọ́lá ní fúnra ara rẹ̀ pé iṣẹ́ kòtò tí wọ́n gbẹ́ yìí iṣẹ́ ò ló fẹ́ jẹ́ kó ṣe so Tọ́lá ní iṣẹ́ Ọlọ́run fún ẹ ṣe kòtò tẹ́ ń gbẹ́ yìí iṣẹ́ ò ló tún fẹ́ jẹ́ kó ṣe kí lè plan yín lórí ilé báyìí. Mo fẹ́ kó máa gbé extension board torí bí àwọn èèyàn bá fẹ́ wá ṣáàjì ní ọ̀dọ̀ mi. Ẹ̀mí sùúrù ẹ tún fẹ́ ṣe iná mi tó tún yàtọ̀ sí eléyìí tẹ́ tún wá fẹ́ ṣe yìí ní agbára ju eléyìí lọ so eléyìí sì yìí kí ni àwọn nǹkan tó bá máa gbé. A máa gbé fúdù gbé tẹlifíṣàn. Ok ó máa gbé TV ó máa gbé iron ó máa gbé freezer agbé fíṣà agbé fídì. so òun ni torí pé àwọn èèyàn ò lè tí ì máa fi eléyìí gbé freezer lẹ́wọ́n fẹ́ fi ṣe eléyìí ní ìsìn lẹ́wọ́n fi ronú pé kẹ́ ẹ tún ṣe mí ìgbà wo lè máa parí tẹ́ bá bẹ̀rẹ̀ lé nì. Wọ́n máa di ọ̀tún láti tó parí. so ẹ̀yin yẹn wá òun lẹ́rẹ̀ ti ti bẹ̀rẹ̀ live and direct lélẹ̀ báyìí lẹ́ni ọ̀dún 23 níjọ́ Tuesday so Ìrìjì Èkìtì náà la ṣì wà so tó bá ṣe ń lọ àwọn máa jẹ́ kẹ́ ẹ mọ̀ ó ló máa gbà wá ní 3 days láti fi ṣe kìí láti fi parí nǹkan so tó bá ṣe ń ṣe process ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ máa mọ̀ ṣe gbọ́ ẹ kú ojú lọ́nà ẹ̀yìn yẹn wá ẹ ṣe gan. so ẹ̀yin aráalé bí mo ṣe sọ lọ orúkọ mi ni Adégbóyèga Tọ́lá ní Nàìjíríà láti tí mú dé one spring yìí ó ní ká mòde Ìkọgòsì níbi tí omi gbóná ti ń jáde pé òun lè múná jáde bẹ́ẹ̀ so ẹ̀yin aráalé ẹ bá wa ká lọ Tọ́lá ní ibi tó ní ká wà láti wá yìí jìbì tí omi gbóná ti ń tàn lélẹ̀ kí ló lè fi omi yìí dá lára báyìí. Iná ni nígbà wọlé fún mi ìyẹ oyè tí náà yẹ jáde lára. so bí ibi tí ṣe rí pẹ̀lú àpáta tó wà bẹ́ẹ̀ yìí o lè múná látara rẹ̀ iná tó lè jẹ́ ẹ̀ẹ́tì látara rẹ̀ yìí o lè gbé ilé mélòó Ó máa gbé gbogbo ìlú o lè gbé gbogbo ìlú yìí tó ṣú ọ. ṣé tí ìjọba Èkìtì bá gbà ẹ́ láyè ṣé wàá ṣe. ṣé wàá ṣe máa ṣe èyí máa ṣe tó bá gbà mí láyè. tó bá gbà láyè wàá ṣe kí wàá ní ọ̀rọ̀ tó rí sọ pé àjò kí ni èrò rẹ fún ìjọba pé kí wọ́n ṣe fún ẹ báyìí. Tí wọ́n kó wáyà wá pẹ̀lú transformer àdúgbò rẹ̀ nílà ẹ̀yọ̀kan ti tó. nínú ẹ̀yọ̀kan ti tó láti fi jẹrẹ́tì iná láti ara omi wọ́n ti yìí tó o lẹ ti gbọ́ yẹn yẹn wa o Tọ́lá ní Nàìjíríà ó ní òun lè múná láti ara omi gbígbóná yìí tó abẹ ìjọba àti ìjọba Èkìtì Èkìtì state Nàìjíríà Nàìjíríà lọ́mọ yìí ti wá lẹ́kìtì west.